Africa Content TV. Kábíyèsí bọ́ọ̀lì ti rí ọ̀la èrí bẹ́ẹ̀ nínú babaláwo dífọ̀ ọ̀rọ̀ ọ̀run nínú ọ̀rọ̀ Yorùbá. Kábíyèsí nídìí kéèyàn lẹ̀sẹ̀ ṣe wá sí fún yín pé sọ́nà òun fẹ́ yín àbí ọ̀fẹ́ yín. Ó hàn bẹ́ẹ̀ níta, ó hàn bẹ́ẹ̀ nínú ilé, ó hàn bẹ́ẹ̀ nínú ṣe yín, ó hàn bẹ́ẹ̀ nínú ìwà yín wípé wàláì níbi tẹ́ ẹ jókòó yìí lédìlédì ó lè lé yín Ọlọ́run ló yàn yín síbẹ̀. Kábíyèsí ipò ohun tí èèyàn máa ń mọwọ́ rẹ̀ sí ni èèyàn yẹn mọwọ́ ipò tẹ́lẹ̀ kan ṣoṣo. Ipò dàbí training ni, practice makes perfect. Bí ẹ bá ti ṣe yóò máa yé sí yóò máa yé sí torí ìlà kan náà kọ́ lọ́jọ́ ayé máa kọ́ ìlà tànà kọ́kọ́ lò ní kọ́. Kábíyèsí ipò ọlá náà yẹ yín ipò ayé yín sí. Kábíyèsí ààyè tẹ́ jókòó ọ̀dà ipò à ń dá sí. Kábíyèsí ọ̀wọ̀ ń bẹ lára yín tẹ́lẹ̀ ọ̀wọ̀ tó à ń pọ̀ sí. Mo bá yín dúpẹ́ pé Ọlọ́run yẹn yín fún wa láti máa darí wa nísìnyí. Alhamdulillahi. Ọba ni yín lónìí, ọba ni yín lọ́la. Ọba làwọn tó bí yín tí wọn wá gbé. Ọlọ́run tó wá fìdí yín lélẹ̀, ó fi yín rólé fáwọn tó bí yín. Kábíyèsí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Èmi a máa tẹnu mọ́ ẹ̀yin kì í ṣe ọba lásán ọlọ́lá ni torí ẹ lajú ẹ gbáfẹ́ ẹ mọ̀lú ẹ mọ̀ọ̀yàn ẹ mọ̀fin bẹ́ẹ̀ lẹ́sìn mọ́lá. Kábíyèsí ìkankan ò ní dàrú mọ́ yín lọ́wọ́ ń bẹ̀. Amin. Bàbá wa Imam Muhammad Jamiu Olókùúta ẹ̀kú sẹ́ẹ̀lú. Gbogbo ẹ̀yin lálálà àfà tẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú Imam mo kì í. Gbogbo rọ́bìtà ní Iseyin mo kì í. Alága wa BRF mo ṣàdúrà fún yín. Ìtì ń yẹ yín báyìí gbogbo èèyàn ní rọ́ tìkẹ́tìkẹ́ pẹ̀lú yín Ọlọ́run oníjọ́ yẹ lè láíláí. Àmín. Gbogbo bẹ́ẹ̀ tí ṣe tí ń fi ṣe Ọlọ́run ó túbọ̀ mọ́ kọ́ yín máa ṣe. Àmín. Ọ̀làlá haúlá wala quwwata illa billah. Honorable Majid Agbaje Muki Aiki Dendegula Muki. Òyìnbó àárín wa kí ló òyìnbó mi? Hakim Adil mashallah. Ali mashallah. Alhamdulillah. Kẹ́f hal. Dùkẹ́. Alhamdulillah. Muki wọn. Bọ́ọ̀lù ọ̀dàgbà. Bọ́ọ̀lù ògbó bó ti rí lónìí kò rí lánàá o. Ìyá mi sílífàtú àbẹ̀wò mo kì í o. Mo fàná kì í mo fò ní kì í o. Ẹ̀mí gígùn àlàáfíà ara yóò túbọ̀ máa jẹ́ ti. Àmín. Mo wá kí ẹni tí Ọlọ́run fi ṣe ìtànná láàrin wa tí ìtànná náà sì ní rẹ̀ dànù. Àmín. Mo kí ẹni tí Ọlọ́run fi ṣe iyọ̀ láàrin wa ẹni tí Ọlọ́run fi ṣe oyin fún wa. Àwọn èèyàn ńláńlá jàǹkàjàǹkàjàǹkà wọ́n bẹ́ lu ìwọ́n tún máa bẹ́ sí. Ṣùgbọ́n inú àwọn tí Ọlọ́run gbé dìde láti píní sí láti kékeré tí wọ́n ti ń tọrẹ tí wọ́n ti ń ṣe dáadáa tí wọ́n ti ń gbé oko ẹbí ga kódà kí wọ́n tó wọnú òṣèlú. Aláàjì wa Honorable Dr. Muhammad Tawhid Shinapeller ayédèrò gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bá ń sọ nípa tẹ̀lé ni mọ́yà ẹ má wà ó tọ̀hún káàkiri mọ́ àdìsá ayédèrò gan la tẹ̀lé ni mọ́yà tí wọ́n bá ń gbé ẹni tí ó gbé kẹ́ni tí ò tí ì ní ọjẹ kóhun ó tó jẹ ẹ má wù ẹni tí ń tó ń jẹ bẹ́ẹ̀ kì í mọ́ àdìsá ayédèrò lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ti wà tẹ̀sí tó yé. Shinapeller a máa kírun púpọ̀. Shinapeller wọn a máa kírun wọn a máa gbààwẹ̀ wọn a máa ṣẹ̀sìn. Ọlọ́run tóbi ó sì fi títóbi rẹ̀ hàn nínú títóbi rẹ̀ wípé òun tóbi lára Shinapeller Abíọ́lá. Àdìsá èyí tẹ̀ ń ṣe tí gbogbo èrò fi pé tì í ẹ dákun ẹ má dàgbò òkùnkùn oníkùnkùn ní ọmọ mànú èyí tẹ̀yìn náà bá rí pé eléyìí kù díẹ̀ ẹ dákun torí Ọlọ́run
pẹ̀lú ara yín wò ní ọba tó yẹ kẹ́ ẹ tó ṣe ẹ tó tún ṣe sí torí bọ́lọ́hún ti dá ilé ayé nù kò dá èèyàn kan kó pé tán ìhà tó bá kọ sáwa làwọn ọmọ fi yìn àdìsá ayédèrò shinapeller mo fi ti yín kí bàbá mi sì tó Peller. إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا أترى توما سي توما بيبو يني ودافو فتبتا إنه كان توابا àti kékeré àtàgbà ẹni ó dìde wá bí lọ́dún eléyìí tá a ṣe Ramadan lecture yìí kí ọdún yìí ó tó kolẹ̀ oore mẹ́rìírí Ọlọ́run ó sì yọ̀ǹda fún kálukú. ọwọ́ wípé kò sí nǹkan tó wù wá tí ò sí lọ́dọ̀ Ọlọ́run. إذا جاء نصر الله والفتح kẹ́kọ̀ọ́ lọ fún sọ̀kòtò ẹ̀kọ́ lé إذا جاء نصر الله tí àrànsí Ọlọ́run bá dé. نصر الله والفتح والفتح tí ìṣínà ìṣẹ́gun bá dé àtàrànsí Ọlọ́run àrànsí àti ìṣẹ́gun amọ̀rin papọ̀ ẹgbẹ́ lọ́hùn fún kó fún yín ní àrànsí kó sì fún yín ní ìṣẹ́gun ẹni Ọlọ́run ọ̀bá àrànsí ò ní ìṣẹ́gun torọ́ ọ̀lẹ́ni kó wà wá ẹni Ọlọ́run ọ̀bá gbè níjà ò ní ìṣẹ́gun ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ ọ̀bá àrànsí báyìí yóò gbógun lọ ní o olúwa mi wá ní lábẹ́ ẹbẹ́ mi ti sọlá ìsájà nasrullah tí àrànṣe mi bá dé wal fatah àti ìṣẹ́gun kí ni ó ṣẹlẹ̀ náà. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ohun tó lùkúrẹ́ ní ìwé fún wa ni wípé tí ìṣẹ́gun bá dé tọ́nà bá là tó gún sẹ́ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n máa dà gìrìgìrì wọnú ẹ̀sìn tí mo gbé fún wa Nábì Muhammad. tí ọba ti da fún ọ ò ní rẹ yẹn o ìsájà lọ́lọ́run wí ó dìgbà tó bá da fún ọ ó dìgbà tá a bá ṣẹ́gun fún ọ ó dìgbà tá a bá ràn ọ́ lọ́wọ́ kó o tó máa rí ẹni pè lọ́rẹ̀ẹ́. bí Ọlọ́run ọba ti fà ọ́ sókè mọ́jára ọ́ ta ọ́ pé ọ̀rẹ́ ni pè ọ́ kò sẹ́ni tí gba láìní. yóò bá gan ní ọwọ́ ẹni tí ò tí ì tẹ̀kú dà kì í béèrè ikú tó pa bẹ́ẹ̀. ẹ béèrè fún ṣẹ́gun tí Ọlọ́run bá ti ṣe ṣẹ́gun yẹn níbi tó rò pé o lè dé àánú Ọlọ́run máa mú ẹ débẹ̀ àwọn tó rò pé wọ́n lè wá ẹ rí Ọlọ́run ó pè kí wọ́n máa wá ẹ láwárí fúnra wọn láì ní lọ pè wọ́n. kò wá sẹ́ni tí débi tó ga láyé bí òórí ni ipò gíga kò ní bọ́ọ̀lẹ̀ báyìí kọ́ mọ́ yí nǹkan bó tilẹ̀ wù kẹ́ gbá ibẹ̀ yẹn kọ́ mọ́ tó òórí ni títóbi láyé o òórí ni ká fi ipò gíga wé o òórí ni ká fi ààyè gíga wé o kò sí bílẹ̀ ó ti mọ́ tó tóri bá bọ́ọ̀lẹ̀ yóò gbé nǹkan o èèyàn ò ní ga títí kọ́mọ́ níbi tí ó ti máa ṣe yóò ní àwọn tí ó takò yóò láwọn tóun náà takò yóò ní àwọn tí ó fẹ́ tàn òun náà ní àwọn tóun náà fẹ́ tàn yóò ní irọ́ tí ó pa kọba àmọ́ bàjẹ́ láwùjọ gbogbo wọ̀nyí ẹ̀ṣẹ̀ sì ni kò sí ohun tí ń jẹ́ rọ́ọ̀sù náà irọ́ ni irọ́ ń jẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń jẹ́ Ọlọ́run níbi bá ti wá ṣẹ́gun fún ọ tí mo gbé ọ̀gá tán tó o di ìlú mọ̀ ń ká. wàrà ìdáná يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. Ọlọ́run ní tí bá ti wá gbé ọ̀gá tó ti di ìlú mọ̀ ń ká tán kí ló máa ṣe fẹ́mi ọ̀rọ̀. فسبح بحمد ربك. owó wá pẹ̀lú òkùnkùn gbogbo ẹtí máa sáré mo fẹ́ lówó ẹ kàn bẹ́ẹ̀ lọ́hùn fún àlùbáríkà àti èrè owó gangan máa wá pẹ̀lú ìdọ̀tí èrè ní kẹ́ ẹ béèrè ìyẹn lọ́lọ́run fi sọ fún yín pé òun ò fẹ́ gba sàká nínú owó yín ṣùgbọ́n òun fẹ́ gba sàká nínú èrè yín torí èrè ni àláàlí owó tẹ́ ẹ rí lọ́wọ́ ẹlòmíì gangan lè má jẹ́ àláàlí ó lè má jẹ́ tọ́ lọ́lọ́run fi ní èrè. tí bá ti gbé yín ká tí gbogbo ẹ ṣe yọ̀tọ̀yọ̀tọ̀ tán. Fasabbih bihamdi rabbika. ipò gángan máa ń jẹ́ kéèyàn máa ṣe ọ̀fẹ́ ṣẹ̀ o ipò yẹn lè máa mú ẹsẹ̀ ọ̀fẹ́ jà o ipò yẹn máa mú ẹ jà nǹkan mi wà tó ọ̀fẹ́ ṣe bẹ̀ ó wòye ọ̀gọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ẹ interest tiẹ̀ kọ́ láti protect mọ́ o ní láti protect interest tiwọn kódà tí interest yẹn bá yàtọ̀
torí pé ńgbà tó lẹ́ni lẹ́yìn ni wọ́n ń pè ọ́ láṣíwájú. Ọlọ́run ní gbogbo wọn tó bá ti wá débi gíga tó bá wọ̀ tó wò sí fasabbih bihamdi rabbika ọ máa fi ọpẹ́ dúdú ṣàfọ̀mọ́ fẹ́mi Ọlọ́run wastaghfirhu ó bí ọ̀dà kọ wà níbi tó ga kọ ọmọọ̀sẹ̀ mi wastaghfirhu máa béèrè àforíjì kọ́ pọ̀. innahu kana tawwaba. Innahu kana tawwaba. Èmi Ọlọ́run mọ ibi tí mo fi ọ́ sí mo mọ ohun tí ń ṣẹlẹ̀. Innahu kana tawwaba. Èmi Ọlọ́run ọba yìí lọ́ba tí dárí ẹ̀ṣẹ̀ jìn ẹni. Wọ́n ní kí n sọ fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ká lè gba ẹlọ́jókòó bọ̀dà ẹlọ́jókòó ẹ má bọ̀ Agbájé. Idha jaa nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja. Shinapeller ayédèrò women's forum mo kí yóò gbogbo ẹ̀yin youth mo kí yóò innahu kana tawwaba. Báwo la ṣe develop community wa? Ipa wo ni ẹ̀sìn kọ́ wa láti fi develop community wa? Ẹ lọ́ọ́ mọ àmọ̀dájú kòkò tí ọba jata ìdí yóò kó lọ. Kò sí ohun tó dáa tó ká tún ayé ṣe. Khairu umma là wa. Ọlọ́run dá wa ó gbé wa dìde ní ìjọ rere ká lè ṣe kíni ká lè tọ́lé ayé ṣe. Ipò tí kálukú yín bá wà ẹ tún bẹ̀ ṣe ni ẹ mọ́ bàbẹ̀ jẹ́. Kò sí kékeré oore kò sí kékeré dáadáa ẹ má fi ojú kéré rere kankan ẹ ṣe kẹ́ ẹ máa wò bí Ọlọ́run ó ti ṣẹ̀san fún un. Ìmọ̀ ṣẹ̀san Ọlọ́run ló mọ̀ bí apẹ̀ ẹ̀san tí máa kún tó. Èyàn lè bóyàn ní mọ́tò kó gbalada 10 ẹlòmíì sì lè bóyàn ní smoky kẹ̀kẹ́ tí ó gbalada 100. Ọlọ́run ló mọ ètò ládá ṣùgbọ́n nípasẹ̀ àníyàn lọ́lọ́run máa ń wò láti fi pín ládá gbogbo kò tẹ́ ẹ bá wà ẹ ṣe rè. Ànábì Musa alayhi salamu la Ànábì Musa lọ bá Ọlọ́run ó ní kayfa anta kulla sa'a ó sì jẹ́ pé wọ́n Ọlọ́run ni ní gbogbo ìgbà. Kayfa anta kulla sa'a kulla yawm ó sì jẹ́ wọ́n nìkan ní gbogbo ìgbà. Musa bí Ọlọ́run bẹ́ẹ̀ ó Yésù látàhùsíwú sínú tó wọlé ó sùn ó tó gbé ó sì jẹ́ wọ́n nìkan. Ọlọ́run ní Musa wọ́n dára rẹ̀ láàmú tó o bá délé lónìí sọ fún gbogbo aráàlú rẹ̀ pátá wípé ẹnìkan kan ò gbọdọ̀ tanná ẹnìkan kan ò gbọdọ̀ tàtùpà wọn ò gbọdọ̀ tan láńtà wọn ò gbọdọ̀ tan jàǹgó ìwọ nìkan nìkan tanná sí ọ̀dọ̀ rẹ̀. Wá sọ fún gbogbo aráàlú àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wípé ọ̀dọ̀ tiẹ̀ yẹn ni kí wọ́n ti wá máa tan iná tiwọn. Ẹni ó fẹ́ tàtùpà kó tàn lọ́dọ̀ ẹ̀ ẹni ó fẹ́ tanná tí ìdáná kó tàn lọ́dọ̀ ẹ̀ gbogbo òlu kó máa wá tanná níbi iná ẹyọ ọ̀kan tiẹ̀. Ohun tó bá ṣẹlẹ̀ lọ́la padà wá sọ fún mi. Ànábì Musa alayhi salamu la gbogbo ọba kéde fún gbogbo òlu gbogbo ìyẹn tanná lórí iná Musa nìkan. Ìjọ kejì ó ní wọn Ọlọ́run sẹ́tọ̀ ọ̀rọ̀ mi mo jẹ́ o. Olúwa ní báwo ló ṣẹlẹ̀ ó ní iná mi nìkan ní gbogbo èèyàn fi tanná. Kódà àwọn èèyàn míì wà àtùpà tí wọ́n tó tóbi ju tèmi lọ ṣùgbọ́n níbi iná tèmi yẹn náà ni wọ́n ti. Ọlọ́run nígbà tí gbogbo wọn wá tanná wọn yẹn tán báwo ni iná tiẹ̀ rí? Ànábì Mùsá ní náà mi ò kú ó sì tún wà ń bẹ̀. Ẹ̀kọ́ bá a ti ṣe community development nìyẹn. Tó bá dáa fún ẹ tó kó dídáa fún yẹn ran gbogbo wa tó dáa fún gbogbo wa tiẹ̀ náà ò ní bàjẹ́ tiwa náà ó sì dáa. Gbogbo ẹni Ọlọ́run bá gbé lé lọ́wọ́ tó bá dáa jẹ́ tó pè ló ń dá èlò lọ́wọ́ o. Àjọjẹ òdùbẹ́nì kan ò ní gbogbo ẹ̀yin tọ́lọ́run fi sípò ẹ̀kọ́ sí ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ lára Musa yìí Ọlọ́run ní àná nù èmi nìmọ́lẹ̀ bí gbogbo yín bá tán bẹ́ẹ̀ kò ní kú tó bá tara tiẹ̀ dá fún wa tiẹ̀ ò ní bàjẹ́ àlọ́ ń gbórí ìpè ọlá Ọlọ́run ọlá tèmi náà gbogbo ẹ̀yin tẹ́ wà nípò kẹ́ sóore ẹ má máa sóore ṣe wípé tóun náà bá ga kò ní pè mí ní lídà mọ́
bá dáa fóun náà kò ní ṣe yẹsà fún mi mọ́ ta ni yẹsà help. ẹ jẹ́ ká help ìṣẹ̀mí ara wa eléyìí láfi build community. ẹ má jẹ́ kí n parọ́ fún yín alàjà ní gbọgbẹ́ o. gbogbo ẹni tó bá fẹ́ ya àwọn èèyàn láàrin ìṣẹ́ àti ìyà wọ́n máa jẹ kùmọ̀ wọ́n máa jẹ gbóngbó. kí ló lè develop ló mú Mandela lọ ẹ̀wọ̀n 27 years. tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́rù ń bà àti jáde tán wọ́n mọ ìwà ohun tí jẹ́ ọmọ adarí oorun ní o. nìṣó tó bá dọ̀hún tó bá wẹ̀ báyìí ilẹ̀ mọ́ kò sẹ́ni kankan mọ́. ẹ wò yà tí àwọn Mahatma Gandhi jẹ kílù wọn ó lè develop kílù wọn ó lè rọ́là jù. ẹ wò yà tí àwọn àfa àgbàtàjùlẹ̀ àdábì jẹ kí ẹ̀sìn ó lè rọ́là jù kíké wọn ó lè rọ́là jù. ẹ wò yẹ ìyà táwọn Sheikh Kamal ẹ wò yẹ ìyà wàhálà ìdààmú táwọn Sheikh Adam Abdullah àwọn bàbá àgbà yìí lámúnigun tí wọn bá jẹ́ wípé Ọlọ́run fẹ̀san dájọ́ wọn padà wàhálà tọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe ọgbẹ́ tí wọ́n gbà kọ̀sán tẹ́lómi fi kú. àwọn èèyàn fẹ́ ràn yín lọ́wọ́ o àfibisọ́ lóore lọ́pọ̀ jù ni o. ṣùgbọ́n ẹ̀yin tí Ọlọ́run gbé síwájú tẹ́ ẹ bá ní kẹ́ ẹ díjú kẹ́ni bí ó fi lọ tí ẹni rẹ náà wọ́n fi lọ máa lọ́wọ́ ànímọ̀ o. ẹni tí ó bá ṣoore kó ṣoore lánàá rí dùn mí kún jásá awọlá ṣukura. ẹni ó bá lóore lọ́wọ́ ẹ ṣoore fáwọn èèyàn mọ̀ wò bẹ̀ tẹ́ bá retí pé wọ́n padà wá yẹn ni ó bá yín lọ́kàn jẹ́ tí wọ́n bá padà wá. kò wá sí aburú kan tọ́lọ́ wò lé káńsù ìwọ ni kò túra rẹ ṣe lónìí. gbogbo òkúrọ́ gbogbo ṣèkàṣèkà gbogbo ṣebíṣebí gbogbo ẹni tó rọ́ lóore tára ń ta gbogbo ẹni tó rọ́ lóore tára ní gbogbo ẹni tó rí ẹni Ọlọ́run gbé sípò tí ọkàn rẹ wá ń dàrú tọkàn rẹ ń pòfóló ó lè yípo lónìí. ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bí sínú ẹ̀ṣẹ̀ ó lè yípo lónìí. ìkà tí wọ́n bí sínú ìkà wọn ò wá bí sínú ìkà lásán ọmọ àṣekàlà tó ni. àwọn kan ti ṣèkà nídìí ìkà wọn là nídìí ìkà wọn lówó nídìí ìkà ṣíṣe ìpànìyàn ìpurọ́mọ́ni. ẹ wo ye àwọn blogger tí wọ́n ń gbowó torí kí wọ́n lè parọ́ mọ́ ọmọlàkejì lónìí millions ni wọ́n charge. tó o bá tún ní information wọ́n pè má wọ́rì tó bá jẹ́ pé àwọn la máa bá yín rohun tá a fi bà á jẹ́ ẹ̀ tó san iye báyìí. ṣé wọ́n ṣe kàlà bí wọ́n ṣe kàlà wọ́n máa ń gbélé tó dà wọ́n lọ ìlú èbó. àní ìtò ti ṣe là nínú kàyẹn náà túbà ila Allah sari'u ila maghfirah. ẹ sáré tètè lónìí lọ wá àforíjì. sari'u ila maghfiratin min rabbikum. ẹ jẹ́ wá àforíjì o tẹ́mi bá sọ fún yín pé mi ò fara kọ tó bàbá sọ tó lóye sọ tó lẹ́rẹ́bù sọ irọ́ ni tí wọ́n gán bá sọ irọ́ ni tani ò fara kọ tani ò parọ́ inú ilé dípò tìta tani ò ṣàbòsí inú ilé dípò tìta tani ò ṣe jàmbá inú ilé dípò tìta tani ò ṣe jàmbá fọ́gá ẹ̀rí tani ò ṣe jàmbá fásiwájú ẹ̀rí tani ò ṣe jàmbá fáwọn tó ràn lọ́wọ́ rí tani ò purọ́ tani ò yàlè tani ò ṣàbòsí tani ò gànyàn tani ò lẹ́bọ lẹ́rù láfi ẹ̀ bó ti dé. sari'u ila maghfiratin min rabbikum. tani ò kúrò gbowó láyé lónìí táwọn yẹn tó a sọ 419 jìbìtì olè fraud táwọn yẹn tó a ti sọ di gang tó bá gba tiẹ̀ tán tì í sí mi bóòlù ká gbogbo ṣe bọ́lọ̀ àlọ́ o ti ṣe léyìí débi ọ̀la nínú bó ṣe wù Ọlọ́run. omi lèmi àti yín mu àwọn èèyàn kan mu ẹ̀jẹ̀ o láì ṣàjẹ́ àwọn èèyàn kan mu ẹ̀jẹ̀ à ń kà ló social media tí wọ́n ní àwọn èèyàn kan fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹ wo iye ẹ̀jẹ̀ tí ó kún ike báàfù tí yóò fi wẹ̀ kí wọ́n sì kí ọrùn ọmọ èèyàn kí wọ́n rọ ẹ̀jẹ̀ rẹ̀ débi last drop torí pé kọ̀sẹ̀lẹ̀ sẹ́mi àti yín o àwọn èèyàn míì sì rìn àwọn èèyàn ń kó sọ́wọ́ àwọn èèyàn tí ń lọ tí ò déhùn ìjì ò gbé àwọn èèyàn mọ́ nísìn o àwọn alágbára ẹ̀mí òkùnkùn ní ń gbé èèyàn o. ọwọ́ ṣe bẹ́ẹ̀ sẹ́ ó tó lónìí bẹ́ẹ̀ni rẹ̀ ọ̀bá ti bọ́. sari'u ila maghfiratin min rabbikum. arákùnrin kan wà nínú àdánwò Ọlọ́run. ruwi annahu kana fi bani Isra'il. arábìnrin kan wà ọmọ yìí sí. rajulun shamun. ọ̀dọ́ ni ọmọ kábíyèsí
kábíyèsí ọ̀dọ́ ni ọ̀dọ́ la gba ọmọdé ni bíi 40, 50. Abadallah ta'ala ishirina sanatan. Abadallahu ta'ala wọ́n lárakùnrin tàwí Abadallahu ta'ala ó sin Ọlọ́run tààràtà. Wọ́n sọ ọdún mélòó? ishirina sanatan. Ó sin Ọlọ́run shinapeller wọ́n lárakùnrin yìí ọ̀dọ́mọdékùnrin ìgbésí ayé rẹ̀ láàárọ̀ kùtùkùtù ó fi sin Ọlọ́run for complete 20 years. Ishirina sanatan. Kò mú kan mọ́ kan kò dọwọ́rú kò dẹsẹ̀ rú complete worshiping. Ó worship Ọlọ́run 20 ọdún déédéé tí ọjà. Lẹ́yìn ìgbà tó wá worship Ọlọ́run fún 20 ọdún tán kábíyèsí ẹ̀mí kan bá kọlù. Wọ́n sọ ishirina sanatan. Ní bá sọ wípé kí lòun gbàwẹ̀ fún kí ló kọ Ọlọ́run pẹ̀lú àwẹ̀. Wọ́n sọ ishirina sanatan. Ní bá sọ pé kí lòun kírun fún kí ló kọ Ọlọ́run pẹ̀lú. Wọ́n sọ ishirina sanatan. Kí ló dé tó ń tọrẹ ọba bẹ̀rẹ̀ sí ní lu ìlú bámúbámú ni mo yó ní ìmọ̀ pé bí n kọ́ mẹ́rin kọ̀ọ̀kan ẹni ó sin Ọlọ́run fún 20 ọdún lẹ́mí rẹ̀ bá tún yí ipò padà pé Ọlọ́run kí ni ẹ̀fọ́ Ọlọ́run lẹ̀ ọba tó bẹ̀rẹ̀ sí ní kọ̀tọ̀ Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní hùwà ìgbín ìwà àdọ̀tí ìwà ìkà ó bẹ̀rẹ̀ sí tún ní ṣe aburú tí ò dáa. Fọ́ọ̀lù mélòó èké. Ishirina sanatan. Èèyàn tó sin Ọlọ́run fún 20 ọdún ọba tó bẹ̀rẹ̀ sí ní kọ̀tọ̀ Ọlọ́run kábíyèsí ó tún á kọ̀tọ̀ Ọlọ́run fún 20 ọdún. Ishirina sanatan. Bí ẹ̀mí Ọlọ́run ṣe ń lò tó gbà pọ́ Ọlọ́run bẹ ẹ̀mí kẹyọ́kù náà tó á lò ó pé ọ̀sán Ọlọ́run for 20 ọdún complete 20 years. Tọ́ba tó láwọn tí ń sin Ọlọ́run yóò máa bẹ́ tọ́ sí wọn nílẹ̀ mọ́. Ṣé ẹ mọ̀ wípé kọ́ba àti kọ́dà ó ṣe gbọ́ ju kọ́dà kọ́ba àti lò. A gbọ́ pé kò sí Ọlọ́run tẹ́lẹ̀ wá sí Ọlọ́run. Ọdún yìí ló ní kẹ́ dì mú. Lásìkò tí ẹ̀dá máa rí pé wọn ò jẹ́ kankan nígbà tá a bá bọ̀rọ̀ alẹ̀ tó kà wá nìkan tá a fẹ́ wẹ̀. Lásìkò tí ọba ọ̀dádé tó wọlé ìwẹ̀ tó fẹ́ wẹ̀. Lásìkò tí ìmáàmù òmù tẹ̀sùbá lọ́wọ́ mọ́ tó wọlé ìwẹ̀ tó fẹ́ wẹ̀. Tí olówó wora rẹ̀ tó kò nìkan. Tí gómìnà pírẹ́sìdẹ̀ntì lásìkò tá a máa lọ wẹ̀ ìwọ fúnra rẹ̀ ó ríra rẹ̀ tán. Ìwọ tó ń mi gbogbo ẹ̀ gidigidi náà ni gbogbo wọn tó ọba wà ní òun léwẹ̀ tí Ọlọ́run ọba fira rẹ̀ hàn lára rẹ̀ kẹ́mi rẹ̀ ọ sọ pé èmi náà ní àjẹ́ pé ọmọ lóhùn. Ohun tó mú tó jẹ́ pé Fáráò bí ti ń pera rẹ̀ lọ́lọ́run tó tọ́ba di lálẹ́ yóò wá bọ́ sọ́ọ́lẹ̀ ní òun ọmọlúwàbí yóò wá mọ yíra rẹ̀ mọ́nú eérú dúdú pé ìwọ Ọlọ́run àsìkò tí mo ríra mi tán ni o ìwọ ni o irọ́ ni ń pa fún ọ ṣàánú mi o. Wọ́n ní arákùnrin tó kọtọ náà fún 20 ọdún yìí ọwọ́ abọ́ra alẹ́ ọ̀fẹ́ wẹ̀ ọwọ́ awòdì. Wọ́n mọ̀ lọ́wọ́ ilá wájú ìbílẹ̀ àti. Ọwọ́ awo mírọ̀ ó wúra rẹ̀ ó wo gbogbo kìíní òun pé bàbá ṣe ìbábìlì ìyàtì. Ọwọ́ wo ogun rẹ̀ ó wo pé irùngbọ̀n ń máa ń funfun. Bàbá ṣe ìbábìlì ìyàtì. Àmọ́ bóyá wàhálà òṣèlú ni. Àmọ́ bóyá night life gbogbo ògbà ni kábíyèsí bẹ́ẹ̀ bá wo shinapeller nísìnyí irun funfun mà ti wá fẹ́ máa borí dúdú. Báwa ṣe bá bèèrè àti. Àgbàtà lọ́kàn wọ́n lẹ́ni òun bá lòun kàn shinapeller àgbàdé. Wàá kí bá wọ̀. Àgbà dáadáa wọn náà fẹ́ tí ń bẹ láàrin ilé àti wọn lárakùnrin yìí ń bò wo mìíràn ó wá rí pé irun funfun kò sì sí lọ́hùn mọ́ ó ti kọ́tọ́ lọ́hùn. Fílẹ̀ àti. Ó rí pé irun funfun tún tẹ̀lé bí ọgbà wọn kò síbi tọ́lọ́wọ̀ ẹ ti ṣe wáàsí àwa la mú wáàsí. Ọlọ́run lè ṣe wáàsí fún bí èékánná rẹ tó yọ bí bí èékánná ṣe yọ yìí ẹ̀mí mọ̀ lè yọ. Ọlọ́run ṣe wáàsí ìwọ lọ gbọ́. Arákùnrin náà nígbà tí ó rí irun funfun ẹ̀mí kan wá gbé. Fàṣàhù dálíkà. Kí ni wáyé alẹ́ nu nso. Fàkọ́lá ìlàyé àtàtúkà ìṣeré náà sàdàtà. Ó ní wọn lọ mo rántí wípé 20 ọdún ni mo fi ṣe tiẹ̀ ni mo fi tẹ̀lé ọ. Wọ́n á sọ ìtúkà ìṣeré náà sàdàtà. 20 ọdún ni lónìí tóun tó fi lóhùn ò ṣe tiẹ̀ mọ́.
فَيُرْجَعُ إِلَيْكَ تَقَبَّلْنِي. Ìwọ Ọlọ́run lẹ́yìn ogún ọdún tó wò sí ọmọ yìí ṣé tóun bá padà wá sọ́dọ̀ rẹ̀ sọ́gbà wò. فَيُرْجَعُ إِلَيْكَ تَقَبَّلْني. Ìjẹ́ gbogbo aburú tóun ti ṣe lógún ọdún tó lé koko yìí tóun bá sọ pé òun jáwọ́ ń bẹ̀ ṣé wọn Ọlọ́run máa tẹ́wọ́ gbà wọn Ọlọ́run ọjọ́ yẹn lọ lẹ́mìí àforíjì. Ọlọ́run ọjọ́ wọ́n ẹja lẹ́mìí àforíjì. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìgbàgbé lórí àṣìṣe ara wa. Ànírìn kórí ọmọ mi tí n bá ní gbogbo ẹni ọ̀sẹ̀ mi ni màá dì mọ́nú inú ẹ̀ máa wú. Tínú ẹ̀ bá tún wú tán ikùn ẹ̀ máa bẹ́. Níbo la ti jayé dé? Tọ́ wá dìyàn mọ́nú fún ogún ọdún, ó dìyàn mọ́nú fún mẹ́wàá. O tún á máàkì èèyàn ó kẹ́ àìpàdé o kó tó dé èmi ó ti lọ. Ó lọ fún wa láyé náà ni o. Arákùnrin yìí ni mo sọ. فَيُرْجَعُ إِلَيْكَ تَقَبَّلْنِي. Tí n bá gbèrò láti padà wá báwọ Ọlọ́run lónìí sọ́gbà mi. فَسَمِعَ هَاتِفًا. Fàṣẹmíà bàbá yìí bá fàṣẹmíà هَاتِفًا. Arákùnrin yìí bá gbọ́ ohùn kan. مِنْ زَاوِيَةِ الْبَيْتِ. Nínú ilé yẹn náà kọ̀rẹ́ ni ó sọ̀rọ̀ ṣùgbọ́n gbọ́ ohùn. فَيَرَى شَخْصًا. Kọ̀rẹ́ ni ó sọ̀rọ̀ náà ṣùgbọ́n gbọ́ ohùn. يَقُولُ. Tí ohùn náà sọ fún un wípé. إِنْ جِئْتَنَا جِئْنَاكَ. Ìdí ìtànà jìnnà kà. Shinapeller bàbá kábíyèsí bàbá sító bàbá ìmá alága BRL ìyá mi sílífàtò àbẹ̀wò gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà jòkó. Èèyàn ní jálíbi ire ọlọ́wọ̀n lọ́ọ̀bì kan. Ó gbọ́ ohùn náà wípé. إِنْ جِئْتَنَا جِئْنَاكَ. Ìdí ìtànà jìnnà kà. Tí wọ́n fúnra rẹ̀ bá ṣe tán àti wá bá èmi Ọlọ́run jìnnà kà èmi Ọlọ́run náà wà bá ọ. وَإِنْ تَرَكْتَنَا تَرَكْنَاكَ. Àyìn tàràkìnà tàràkìnàkà. تَرَكْنَاكَ. Tó o bá tó ju èmi Ọlọ́run nù tàràkìnàkà èmi Ọlọ́run ó jù wọ́n náà nù. Mélòó nínú wa lónìí ní bẹ́lákàtà Ọlọ́run mọ́ sọ́lọ́run ò ti jù ẹ́ nù. Ìwọ tó ń rẹ́pù àwọn èèyàn Ọlọ́run ti jù ẹ́ nù. Ìwọ tó ń ṣẹ́yún fáwọn èèyàn ọkùnrin mi ìyàwó débi pé yóò kó ohun pò ògì sínú fóbi ó sì ti foyún ó sì ti fi ògùn sẹ́yún sí. Ọlọ́run ti jù ẹ́ nù. Ìwọ olè Ọlọ́run ti jù ẹ́ nù. Ìwọ tó ń fi orúkọ àwọn èèyàn lẹ̀ fáwọn kidnapper òun tó ń fún wọn ní update táìmù tẹ́ni yẹn máa jáde táìmù tó máa wọlé èló ni wọ́n fẹ́ fún ọ bọ́ bá gbé olówó tán wọ́n padà gbé wọn náà. Ọlọ́run ti jù ẹ́ nù. وَإِنْ تَرَكْتَنَا تَرَكْنَاكَ. Olùwàlúwà yìí tàràkànà tó bẹ́ẹ̀ ju àwọn Ọlọ́run tàràkànà á jù wọn náà nù. Ẹ̀mí ìbàjẹ́ tó o ní ó ti gbé ọ sípò ẹni tó ju Ọlọ́run nù. O bí àwọn ọmọ kalẹ̀ bí ẹ̀dá ọ̀tọ̀ wọn ó ti wà nípò ẹni tó ju Ọlọ́run nù torí àwọn àmánà Ọlọ́run làwọn ọmọ wa ò dẹ̀ tọ́ wọn ó ti ju Ọlọ́run nù á jù ẹ́ nù. تَرَكْنَاكَ. Olúwa ní ẹnikẹ́ni tó bá jù mí nù tàràkìnà èmi náà máa lẹ́jú máa ju ẹnu ni o. وَإِنْ عَصَيْتَنَا أَضْلَلْنَاكَ. Ẹnikẹ́ni tó bá fi lè kọ̀ tèmi Ọlọ́run èmi Ọlọ́run máa làánà ẹ̀. أضْلَلْنَاكَ. Ẹnikẹ́ni tó bá kọ̀ tèmi Ọlọ́run èmi Ọlọ́run máa làánà ẹ̀ èmi Ọlọ́run á jọ jáde olójú. Ìjọ sì wà lákàtà Ọlọ́run àbọ́lọ́run ti jù ẹ́ nù nípa ìwà irọ́ nípa ìwà kí àwọn ènìyàn ga wọ́n fẹ́ gbé nǹkan wọ̀lú kọ́ ọmọ dínà mọ́. Mo rọ gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú láti develop community wa area wa ká invest on human resources. Ẹ build èèyàn ẹ ran àwọn ènìyàn lọ́wọ́. Túláàsì kọ́ ni kí wọ́n mọ oore tí wọn ò bá mọ̀ ọ́ dàbí òǹkọ́là ni tó lóun ò ní kí olóòlà mọ́. Bó kí olóòlà o bí ò kí olóòlà o ìtàn pé olóòlà lọ́kọlà fún kò ní parí. Ẹni tẹ́ ẹ sóore fún yín tó bá yìn déédéé Ọlọ́run ọmọ yìnyín nípasẹ̀ èèyàn tóun náà bá gbé dìde. Ṣé ẹ rí ká máa ta àwọn èèyàn ká máa kó wọn sòdí bí ẹni tí ń ṣe wọ́n lóore ṣùgbọ́n mú wọn lẹ́rú á bọ́ lọ́hùn níbodè o.
inna rabbaka labil mirsad. Inna rabbaka labil mirsad. Ọlọ́run ọba wa sọ fún wa pé inna rabbaka labil mirsad. Inna rabbaka labil mirsad. Inna rabbaka labil mirsad. Shinapeller àti gbogbo alágbára inna rabbaka labil mirsad. Ọlọ́run ọba yín lóhun lúgọ. Your God is ready to ambush you. Said that ẹni tí Ọlọ́run bá ambush kò lè bọ́ bẹ́ẹ̀. Wọ́n ní Ọlọ́run lúgọ. Ẹ̀yin leader, all you leaders, you are enslaving your people, your community. Empower them, support them, lift them up. By doing so, you've become a prophet. You've become a messenger from above. Set your people free. Ẹ̀tú àwọn ènìyàn yín sílẹ̀. Invest in education, health sectors. It doesn't have to come from higher authority. Do your little, do your best, and leave the rest. You are a messenger. If you're ready to deliver, you are a messenger. God have sent you to deliver one or two messages. Be it moral. You can just be a moral messenger. Somebody that is ready to counsel us. It doesn't have to come with money to talk to us, to support us, to give us, to enlighten us, and to guide our path. To share with us his greater experience. To share our life. Support your people to ẹ̀ṣẹ̀rẹ̀rẹ̀ torí òní kọ́ torí ọ̀la ni. Sẹ́rí ká kó àwọn èèyàn bá bẹ́ ká máa ṣe bí ẹni pa ńlá wọn. Léyìí tó jẹ́ pé a sì ń là wọ́n ní kò ní kódà o. Àwọn rò pọ̀ ńlá àwọn ni ṣùgbọ́n ṣe lọ ńlá wọn ní ìkó. Ẹ jẹ́ kí àwọn èèyàn fìrì bí ẹyẹ, ẹ jẹ́ wọ́n fò. Ẹ tú okùn tí yóò tún apàdà lẹ̀. Máa dúpẹ́ bí wọ́n ti bí wọ́n o. Orí ilé ẹja ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látẹ̀rí ẹ̀ fi labú o. Ìdílé mi wà àjẹ́ ẹbẹ̀ pọ̀jù èèyàn lásán lọ. Àjẹ́bẹ̀rẹ̀ ní bẹ̀lẹ́ kọ́ níbi àjẹ́bẹ̀rẹ̀ ní bẹ̀lẹ́ kọ́ níbi tí wọ́n kàn wá tó jẹ́ kí. Àjẹ́ gẹ́gẹ́ ìró rẹ̀ ò pé méjì ṣùgbọ́n lè bá yẹ tó dájẹ́. Lábí pé ẹ̀súnmọ́ lọ́wọ́ tó bá rẹ̀ ju kọ́jú yẹn ò lè fọ́. Ẹ̀súnmọ́ lọ́wọ́ tó bá pe ìgèdè burúkú kan lérí yín kí wọ́n há. Ẹ lọ́ mọ àmọ̀dájú torí pé wọn ò bá tèèyàn jẹ́ kò sọ pé káwọn kan mọ́ dìde àti bá tiẹ̀ jẹ́ o. Torí pé wọn ò pààyàn lẹ́kún kò pé káwọn kan mọ́ dìde àti pààyàn lẹ́kún o. Níbi tí ilé ayé dé lónìí gbogbo àwọn tí ń bá wa rìn tí ń bá wa ṣe dàbí ikú ni o. Ikú ń bọ́ mọ́ ni o. Àfikún ọmọ náà fura bí adé yẹn o. Ọmọ fura yẹn. Èyí tí fi kẹ́yìn ọ̀rọ̀ yìí tí fi ṣàdúrà Peller. Àwọn ènìyàn wà tó jẹ́ wípé wọ́n ń retí kẹ́ ṣẹ̀ṣẹ̀ máa wá dọ̀bálẹ̀ kí wọ́n tó ṣoore. Èyí ó sì máa wò ó pé ó dìgbà tí ọba bá sọ fún mi kí n tó ṣàǹfààní fún ìlú mi. Àwọn ènìyàn kan ní opportunity. Ẹlọ́gbọ̀n ẹ̀yà àfa àtẹwà ń sẹ́yìn àwọn tẹ́ni wọ́n bá dùn ẹ jẹ́ káwọn náà jáde wọ́n máa ṣe wá sí ayé social media ti dá. Inú yàrá rẹ tó jókòó èèyàn mílíọ̀nù lè yọ ṣùgbọ́n má sọ̀rọ̀ kúsọ̀ tí ó bó kọ̀ lú jẹ́ o. Àwọn tó nímọ̀ ẹ jẹ́ kí wọ́n lò. Ẹ lọ create idea, ẹ initiate something that will lift the name of this great town. Iseyin. Ẹ̀yin ọ̀dọ́ ẹ má sọ̀lẹ̀. Nínú ká ṣiṣẹ́ dáadáa wà ní ohun tá a fi mọ ìlú yìí. Ẹ wo wàhálà tí ń bẹ bí kéèyàn ohun òfì. Òògùn wa là ń jẹ nílẹ̀ yìí. Àjáyé aláyé mọ́ tiwa. Èyí tí fi kálẹ̀ fún wa ká lè ṣàdúrà kábíyèsí. Kí n lè fi kọ́ gbogbo ẹni tó ní. Wípé kò dìgbà tí wọ́n bá wá bẹ̀ ọ́ kó o tó ṣe. Fàjàálìná òsèmí án bọ̀sìnà
ìwọ kọ́ ló bí Ọlọ́run tó fi fún wọn náà lápá mọ́sẹ̀sẹ̀ máa dúró pé wàláhì sọ́bìlà mo lè ṣe iná gbogbo òlú yìí bẹ̀tí nígbà tí wọ́n pè mí dá sí irú wa wọlé léyìí ìwọ ṣé tá a bá sọ ọba ṣe nǹkan ká mọ̀ kí ọ tí kọ́ lọ́wọ́ kí ọ tí kí lẹ́gẹ́ sí ò kí ọ fẹ́jà aláwọ̀ sẹ́ni à. Olúwa ní èmi ni mo fún yín ní ojú àtẹ́tí sọ àwẹ̀ tó gbà tí nǹkan ọmọkùnrin rẹ fi ń le ṣùgbọ́n ló fọ sọ owó tó ọsàn tójú rẹ fi rí náà sọ ohun tó ṣe défìtì rẹ fi ń gbọ́rọ̀ sọ ohun tó ṣe fọlọ́hún tó fi ń rọrùn sùn ẹ máa rí i pé Ọlọ́run fún wa lọ́fẹ̀ẹ́ ni wọ́n fi jẹ́ ká mọ̀ wípé ohun tí Ọlọ́run fún wa àkàsọ́ra mi mọ̀ tán lébi ìsà ọ̀pọ̀ ju nǹkan táwa gan béèrè lọ. irùngbọ̀n rẹ nísìnyí tí Ọlọ́run bá sọ pé lérí irùngbọ̀n kan o 10,000 lówó òun o sẹ́wọ̀n pé Ọlọ́run bá lóun fẹ́ fún wa irùngbọ̀n á pè ó filẹ̀ pé ọwọ́ kan o 10,000 irun orí o ọwọ́ kan o 10,000 irun abẹ́ o ọwọ́ kan 100,000 ẹnìkọ̀ọ̀kan. ọ̀fẹ́ Ọlọ́run fún wa ẹ jẹ́ imagine iye tọ́lọ́run lè gbà ká tó lè máa rí oorun wákàtí kọ̀ọ̀kan sùn gbogbo wọ̀nyí ọ̀fẹ́ Ọlọ́run fún wa a ṣẹ̀ṣẹ̀ gbàdúrà kó tó fún wa a ṣẹ̀ṣẹ̀ ṣàìsùn a ṣẹ̀ṣẹ̀ fàtẹ̀sùbà ó fún wa ní o ẹ má ṣe alhamdulilayi tààrà ẹ má fi mọ orí Ọlọ́run bí Ọlọ́run ti wá fún wa lọ́fẹ̀ẹ́ yìí èé ṣe àǹfààní tí wọ́n náà lè ṣe ara ayé kí ló dé tí wọ́n sọ pé ńgbà tí wọn ò bí mí ni ò jẹ́ ṣe àwọn ènìyàn kan wà kí wọ́n máa kú lọ báyìí wọn mọ nǹkan béèrè wọn ò ṣe gbéraga o wọn ò mọ béèrè tí wọ́n bá wá come true fún wọn tí wọ́n bá come true fún wọn ìsọwọ́ tí wọ́n ń fi dùn. kábíyèsí ìtàn Yorùbá kan ló sọ fún wa wípé ọ̀pọ̀lọ́ janto tí máa fò ó wá bí àwọn rẹ̀ ó kó wọn sí pamọ́. ìtàgbọ́ máa sọ fún ọ wípé ọ̀pọ̀lọ́ máa sọ pé ẹ̀yin ọmọ mi yìí ẹ má jáde o nínú ibi tí mo rárá kó yín sí ibẹ̀ náà ní wa o ìyá wa kí ló ń tó ní àmọ́ jáde ọ̀pọ̀lọ́ máa sọ fáwọn ọmọ rẹ̀ wípé torí wípé èmi ni mo tóbi jù o tí ẹ̀yin ọmọ mi bá wá jáde ẹ̀yin náà lẹ tóbi jù o táwọn ẹran yòókù bá rí yín wọ́n lè fẹ́ ṣèkà fún yín tàbí kí wọ́n máa ṣe lára yín. ọ̀pọ̀lọ́ ní ó jáde lọ yóò wo oúnjẹ wá fáwọn ọmọ ẹ̀ ẹ má jáde o tèmi bá jáde lọ ẹ má jáde o wọ́n á kó wọn sí pamọ́ ó kó wọn sí pamọ́ ó kó wọn sí pamọ́. ọ̀pọ̀lọ́ jáde lọ́jọ́ kan kò tètè wọlé nígbà tí ò tètè wọlé ọlọ́wọ́ àti tani bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan lòdòdó ọba o àwọn ọmọ ọ̀pọ̀lọ́ bá jáde nínú òwò tí ìyá wọn kó wọn sí. Muhammad Tawhid Abiola shinapeller àwọn ọmọ ọ̀pọ̀lọ́ jáde nígbà tọ́lọ́wọ́ fìlà rẹ̀ hàn wọ́n déédé ẹran tí wọ́n kọ́kọ́ rí nígbà tí wọ́n jáde wọ́n bá jẹ́ irin. Allah Akbar. wọ́n kọ́ fọwọ́ bọ́jú ìyá sì sọ fún wa wípé àwọn làwọn tóbi jù wọ́n bá sá wọlé. nígbà wọ́n sá wọlé ìyàwó rẹ̀ pé wọ́n ní ẹwọ́ jáde òun náà á ti jáde o. a rí kinní kan ọmọ tóbi gan tí wọ́n ó tóbi kọjá ìyàwó ni wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kò sẹ́ni ó tóbi tó wá o. ó lè máa ń sọ bẹ́ẹ̀ o a sì gbà ṣùgbọ́n a jáde fúnra wa lónìí sẹ́ẹ̀ a rí ohun tó tóbi jù wá lọ. ẹni tó bá pa irọ́ kan kọ́ máa múra mẹ́wàá míì tí ó fi bo ọ̀pọ̀ náà ń bá rárá wú báyìí pé kíní tẹ́ ló tóbi òun wọ́n bá ṣe kú sótó báyìí wọ́n ló jù bẹ́ẹ̀ lọ. sótó báyìí ọ̀dà kí lè ṣe yí ẹ̀yìn délájì ọ̀nà sótó báyìí wọ́n ló jù bẹ́ẹ̀ lọ ó kù díẹ̀ ọ̀sẹ̀ yìí nígbà tó pọ̀ lọ́ọ́ di wú lọ́ba bẹ́ẹ̀ gbà.
ọjọ́ táwọn tó mú lẹ́rú tó rò pé rere ló ń ṣe fún wọn táwọn náà gbà pé olóore wa ni tó wá rí pé out of 20 lẹ́ ń fún wa ní 4. à ń sì tún sọ Kùránì kalẹ̀ fún yín kọ́mọdé tá fún yín. ìtọ́tẹ́ni ní Yorùbá máa fi sọ wípé Èdùmàrè mọ́jẹ ni ọgbọ́n kábà lè mọ rẹ́ni tó jẹ bí iṣu ṣùgbọ́n tó bẹ́ẹ̀ gbọ́n ìdí ń bẹ lára rẹ̀ ó lọ bẹ́ẹ̀ ni rọ́bà wá gùn títí yóò tú o ò ṣe fúnra rẹ̀ develop àwọn èèyàn develop community débi wípé kò ní wulẹ̀ sí àṣírí kankan tẹ́lẹ̀ tí wọ́n fi padà sọ bá àṣírí tú torí gbogbo àwọn èèyàn míì tí wọ́n ń ṣe rere tá à ń yìn lónìí ntọ́tọ́ lọ́n bá fi hàn wá irú ẹ̀dá tí wọ́n jẹ́ omi ló máa kọ wá wípé ṣé àṣì èèyàn tẹ̀lé gbogbo kò tẹ́ bá wà ẹ dúró tán ẹ káwọ́ yín sókè fọ́lọ́run ẹ ká ẹ̀mí yín sókè fọ́lọ́run ẹ máa sọ wípé lóòótọ́ ọmọ ènìyàn mọ́tà o ṣùgbọ́n níbi tí mo bá a dé níwájú èèyàn àtọ́lọ́run mo gbìyànjú gẹ́gẹ́ bí èèyàn ṣùgbọ́n ká máa ṣe súnmọ́ àmọ̀nú ó fojú jọ rere ṣùgbọ́n ìkànnì òun tu itọ́ funfun ṣùgbọ́n ẹ̀jẹ̀ ló wà nínú ọkàn rẹ̀ eléyìí ò yẹ wá gẹ́gẹ́ bí mùsùlùmí kò yẹ wá gẹ́gẹ́ bí ọmọlúwàbí gbogbo ipò tẹ́ ẹ bá rí láti fi ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti fi gbé wọn ga ẹ jẹ́ ká nàró ara wa bá a bá lọ lóyìnbó dáadáa pàápàá jùlọ ní Canada àbí America even in London tá a bá wà ní London àwọn ìran kan wà bí àwọn Indian láìla wọn kóra wọn mọ́ra nísìn bẹ́ẹ̀ nìkan bá gbalé wọn support ẹ̀ wọn níbi kíta kò tí ì níwèé they support each other tẹ́ ẹ bá tiẹ̀ rí àwọn Jewish any country tẹ́ ẹ bá lọ and you meet Jewish people they don't discriminate within themselves wọ́n lè discriminate pẹ̀lẹ́ lómi o but àwọn ará wọn yẹn wọ́n á gbéra wọn lárugẹ ẹ jẹ́ kí gbogbo wọn gbéra wa ní àrùn ẹ tẹ́wọ́ ẹ̀jẹ̀ àṣàdùn ẹ tẹ́wọ́ ẹ̀jẹ̀ àṣàdùn. wọ́n ti di àgbà. ayédèrò gbogbo ilẹ̀ Yorùbá ẹ nàró ayédèrò ẹ dìde gbogbo èèyàn ẹ dákun ẹ bá náwó síbi bẹ́ẹ̀ làwà. wọ́n ń fi gbogbo kátó ẹnu ọmọ àrùn wọ́n ń fi ọkọ̀ yé ńláńlá pè yín àgbẹ̀ sẹ́nitọ̀ ìdébẹ̀ ẹ̀sẹ̀ ń wò ní ṣùgbọ́n wọ́n ti ń pè yín bẹ́ẹ̀ yóò Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀. Amin. níwọ̀n bá ohun tí mo mọ̀ tó bá jẹ́ pé ọmọ Abíọ́lá fẹ́ jẹ́ olóṣèlú kémi ọ jẹ kẹlòmí ọmọ rí jẹ tó wáyé pé irú ẹ̀ lọ́ fẹ́ lò ní wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní house lónìí Abíọ́lá bẹ́lá Shina wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní house ṣùgbọ́n ohun tó pọ̀lọpọ̀ mọ̀ lórí mídíà tẹ́lẹ̀ yọ mọ̀ pé ṣèbóṣì tún lè ṣe ẹ̀kan sí kò rí bẹ́ẹ̀ local government tí ó papọ̀ ní constituency yìí tí wọ́n máa ń ràn yàn lọ house mẹ́rin ni Ìsẹ́yìn nìkan kí ló kọ́ kí ni wa Ìsẹ́yìn táwa ti jẹ́ àwa là á jẹ́ jù ẹlòmíì ni wọ́n rò pọ̀ kàn níjọ́ tọ́lọ̀ ń gbé Peller nàró ọ wá ní tẹ́ ẹ bá sì tẹ̀lé mi lẹ́yìn ẹyọ kan yìí ẹ̀yin tọ́kàn náà máa filẹ̀ fún un. pé local government mo ti wáyà àwa la jẹ́ jù àwa náà fẹ́ jẹ ṣùgbọ́n olókìkí ọmọ ológo lóde yìí tá a bá tó wá filẹ̀ fọ ṣé ìyá ọdún mẹ́jọ ìrètí ọdún mẹ́jọ ó tún dúró ni níbẹ̀ làwa ni ọ̀dà pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ ẹ bẹ́ẹ̀ jẹ́ kémi ó tún lọ lóko ìlú wa tó ti lọ in make sure wípé ń gbé lẹ̀ fún lẹ́yìn ọdún mẹ́rin tèmi ìdí ọ̀rọ̀ tó fa tọ́pọ̀lọpọ̀ ń pè é ìbáṣì tó gba tíkẹ́ẹ̀tì yẹn padà ó lè gbà á pẹ̀lú agbára tó níjọ́ náà ṣùgbọ́n kò fẹ́ di àmọ́ náà. gbogbo ohun tó lóṣèlú mi máa fi dájú nù àmọ́ náà ni ó àtijọ́ kọ ọdún mẹ́rin lẹ́nu mi ò máa sọ pé èrè òṣèlú ò sí lọ́rùn ṣùgbọ́n èyí gbà wípé Ọlọ́run ọba ní ṣe fún mi. ọmọ tó wà ń bẹ̀ nìyẹn àti gba tíkẹ́ẹ̀tì ní 2023 yẹn nǹkan tó tíkẹ́ẹ̀tì tí wọ́n fi bẹ̀ wọ́n tí wọ́n tún fowó lé pé owó kàmpéènì tíkẹ́ẹ̀tì ní